Ẹ kú dédé àkókò yìí o, ìròyìn yàjóyàjó ni mo mú wá sí etígbọ̀ọ́ yín láti iléeṣẹ́ jíjẹ́ alára ìkànnì 24 sọ̀kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yẹn. Gbajúmọ̀ òṣèrébìnrin Adébùkọ́lá Mọ́sọ́bà tí ọ̀pọ̀ túmọ̀ sí Amina Eleja kópa nínú ètò So Laya lórí BBC o. Ètò So Laya ni àwọn òṣèré àti olórin tí máa ń fi bí wọ́n ṣe ní ìmọ̀ nípa èdè Yorùbá, òwe, àṣà, gbólóhùn, ìtàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Arábìnrin Amina Eleja dáhùn ọ̀pọ̀ ìbéèrè ní abala yìí, ẹ wo bí ó ṣe fakọyọ o. Ta ni Amina Eleja o? Amina Eleja nínú ìfọ̀rọ̀wánilwò kan pẹ̀lú oníròyìn Yorùbá lọ́dún 2024 sọ pé nígbà tí wọ́n yẹ àkọsẹ̀jáyé òun wò ni wọ́n sọ pé àbúrò bàbá òun ló gbọ́dọ̀ tọ́ òun dàgbà o. Àgbà òṣèré náà ṣàlàyé pé gẹ́gẹ́ bí ẹni tí wọ́n bí sí ilé ọba ó di dandan kí wọ́n yẹ àkọsẹ̀jáyé gbogbo ọmọ tí wọ́n bá bí wò, kì í bá jẹ́ mùsùlùmí tàbí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. Látìgbà tí mo ti wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní ìlú Èkó. Kódà bí a ṣe ń kọ́ iṣẹ́ tíátà nígbà náà ni a tún kọ́ ẹ̀ṣẹ́ jíjà o. Àwọn òṣèré bíi Madam Sajẹ àti Bàbá Sùwé tó ti di èrò ọ̀run lónìí ni a jọ ń kọ́ ẹ̀ṣẹ́ jíjà. Bàbá kò kọ́kọ́ gbà kí n ṣiṣẹ́ tíátà torí ó ní ọmọọba ni mí àti pé ọmọọba kì í ṣe bí ẹrú. Bàbá mi sọ pé iṣẹ́ ẹrú ni iṣẹ́ tíátà. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì jíjẹ́ alára ìkànnì 24 sọ̀kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jíjẹ́ alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jíjẹ́ alára. Ìkànnì jíjẹ́ alára. Jíjẹ́ alára. Jíjẹ́ alára. Jíjẹ́ alára. Ìkànnì jíjẹ́ alára 24 bàbá gbogbo.